oní kàfílà oní àwọn kidnapper ní kí n pè ọ́ ipe àwọn gbọ́ program ẹ àwọn dẹ̀ ń sun ẹkún àwọn ọkọ̀ máa lẹ̀ ń dájí tó mọ gbogbo nǹkan lámọ̀ tán látara bẹ́ẹ̀ òun ni mo fi ní ìmọ̀ràn fún ọmọ ìyá tó jẹ́ wípé iyèméjì ò sí ńbẹ̀ ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn àwọn nǹkan kan bẹ tí mo rí lánàá tí mo wá rò títí wípé gẹ́gẹ́ bí dáín gẹ́gẹ́ bí olùpèpè tọ́lọ́ ní waltakum minkum umma yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar fa ulaika humul muflihun mo rí pọ̀rọ̀ yẹn necessary kí n fún ẹrú yẹn ní ìmọ̀ràn ní táwọn olóyìnbó ń pè ní ìmọ̀ràn òun ni advice àwọn Lárúbá ń pè ní tẹ̀m̀bé ìtanijí ìpenisákèésí bí mo ṣe wà yìí Ọlọ́run ṣàánú mi o rẹ ló ní kí n jáde lọ́dọ̀ àwọn ẹni ìmọ́lẹ̀ ó ní kí n jáde lọ́dọ̀ àwọn àfáà ìpìlẹ̀ fúnra ara rẹ ló fàánú rẹ kà mí yẹ bẹ́ẹ̀ Ọlọ́run dákun jọ̀ọ́ mọ́ tì mí sínú òkùnkùn mo fi Ọlọ́run mo fọlá Ọlọ́run mo tún fi bẹ́ẹ̀ mo fàánú rẹ bẹ́ẹ̀ ẹrú Ọlọ́run tí mo fẹ́ fún nímọ̀ràn yìí àná ni mo wo program ẹ̀ mo wò ó láti ìbẹ̀rẹ̀ tó dópin nígbà tó wá ń sọ̀rọ̀ bóyá it's because of the aggressive torí pé ó wà highly aggressive èèyàn lè pè ní the psychological trauma bóyá a lè pè ní psychological affected èyìnbó yẹn tí ò bá correct ẹ fún correction I know that the statement I know it ipe ó ṣe é ṣe kó jẹ́ psychological trauma Ọlọ́run sì ní fadhakir ó ní fa inna dhikra tanfa'ul mu'minin kò sírú ìjà tá a lè máa jà tá a gbọ́dọ̀ yọ ti ẹ̀sìn nílẹ̀ tí wípé a jẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn ó ní number 1 Ànábì wa Muhammad ó ní al-mu'min lil-mu'min ó ní kal-bunyan yasuddu ba'duhum ba'dan Ànábì ní ọmọ ìyá ẹ̀sìn síra wọn ó dà gẹ́gẹ́ bí ilé tá a mọ̀ tó jẹ́ pé ìkan yóò máa wà lórí ìkan torí ẹ̀ ló fi jẹ́ pọ̀rọ̀ yẹn ní ìgbọ́dọ̀ dalẹ̀ níbẹ̀ arákùnrin kí ló dé tó ń dìré kí ló dé tó ń ṣe kátọ̀ kí ló dé tó ń sọ ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ kí ló dé tó ń sọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ó ṣe já fi ìbẹ̀rù Ọlọ́run ká fi lo ayé tó wá fabricate ọ̀rọ̀ títí débi wípé ó wá bẹ̀rẹ̀ irọ́ ó wá pa irọ́ tó tóbi lẹ́yìn náà ó wá fabricate ọ̀rọ̀ títí débi pé ó wá mọ̀ọ́mọ̀ ó wá ń pe àwọn oníṣẹ̀ṣe àti àwọn Christian pé kí wọ́n gbà wọ́n tí wọ́n náà sì mọ̀ pé ìṣesí yẹn kò yàtọ̀ sí ti àbòsí a láti bẹ̀rù Ọlọ́run ayé tá gbé yìí wàláhì kìí ṣe ibi tá a máa gbé lọ àwọn ìṣe àti àwọn ìwà òun náà ní jọ ọmọ pé kọ̀rọ̀ ẹ̀dá òun yóò máa fi gbangba rẹ̀ hàn ní téèyàn bá ń ṣe ní kọ̀rọ̀ òun náà ni yóò máa hàn nínú òṣèṣì ní gbangba ó ti gbàgbé ọba tó dáa ó pè ọ́ pé kó ràn ọ́ lọ́wọ́ even àwọn tí wọn kì í tẹ́ pé a lè pé Islam òun ò jìnnà ẹ jẹ́ ń sáré múrin Barrister wá Barrister nígbà tí ó kọrin ó ní ẹ̀yin ó là mọ̀ òun ẹ̀yin àfà ẹ̀yin ńgbà tí Barrister wà no problem wọ́n wá ní ẹ bá mi gbé Kùránì ẹ̀yin náà wò ó mì pé wọ́n jẹ́ kó hàn wípé inú Islam lòun wà àwọn tí wọ́n bẹ nínú ayé nìyẹn kó tó di pọ́lọ́hun ní kí ẹrú Ọlọ́run yẹn máa bọ̀ ẹnì kejì máa fẹ́ sọ̀rọ̀ àwọn tí wọ́n lo màyíṣà lọ́wọ́ kí ló dé tó ń fi àwọn ìṣesí bó ṣe wọ́n sympathy yẹn ó béèrè sympathy lọ́dọ̀ Ọlọ́run tó lè sympathize pẹ̀lú ẹ̀ tó lè fún ẹ ní sympathy láíláí ó wà ń sọ nínú ọ̀rọ̀ kí ló le tó bẹ́ẹ̀
mùsùlùmí ni wá bá a bá ṣe ń ṣe kọ̀rọ̀ wa oníkẹjẹ amójútó ẹ má jẹ́ á gbàgbé pé inú ìsìláàmù la sọ pé a wà kí ló wá dé ìgbà tó ń pariwo àwọn oníṣẹ̀ṣe tó ń pariwo àwọn christian sáwọn oníṣẹ̀ṣe àti christian sáwọn ni wọ́n ní kó lọ gba bench warrant lórí irọ́ lórí tí ò rí bẹ́ẹ̀ ó mọ̀ pé àwọn ìṣe tó ń ṣe ní fi hàn bí kọ̀rọ̀ rẹ̀ ṣe burú tó wàláhì tàláhì ìṣe tó ń ṣe ló fi hàn o bí kọ̀rọ̀ rẹ̀ ò ṣe dáa tó Ọlọ́run ní fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin a ti rò wípé àwọn ẹni ire àwọn ẹni àlùbáríkà àti ẹ jẹ́ mùmínì lóòótọ́ òun náà ni wáàsí ọmọ ṣàǹfààní fún ó wá ní pé ibi wọ́n pè ọ́ sí odidi ìmáàmù ìlú chief imam of Ibadan land chief imam of Oyo state ní ìjókòó tó jẹ́ majlisu ti mutawasit akida tu mutawasit òní akida òní kálukú ń lò nítorí pé everybody wá from different angle ó wá ríyàn gẹ́gẹ́ bí oríire ó ríyàn gẹ́gẹ́ bí pọ́lọ̀ ń kà ọ́ yẹ ó ríyàn gẹ́gẹ́ bí pé ó wà important ó dá àwọn ẹni ire lóhùn àwọn ẹni ìpìlẹ̀ ó dá wọn lóhùn àwọn tí wọ́n kà ọ́ sí tí wọ́n sọ ọ́ di mùmínì àbí tí wọ́n fún ọ ní oyè tí wọ́n fi fún ọ ní recognition tó yàtọ̀ láwùjọ ó dá wọn lóhùn ó wà ń ké sí àwọn oníṣẹ̀ṣe àtàwọn christian pé kí wọ́n gbà ọ́ ọmọ pé yìí wọ́n máa fi hàn àwọn èèyàn wípé you are not a muslim wípé islam rí o wà thabit jẹ́ kí n ka àwọn tí wọ́n ń bẹ ń bẹ ní ọjọ́ yẹn pẹ̀lú irọ́ tó ń pa lágbájá kó ọlọ́pàá 10 wá wọ́n kọ́ ọlọ́pàá 20 wá anta kadhab òpùrọ́ ni ẹ́ bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn Ọlọ́run kó bá a ṣàlékún àlàáfíà bàbá Dr. Abdulbari Adétúnjí wọ́n di 2 Professor Kamil Ọlọ́ṣọ́ wọ́n di 3 Professor Adérìnòyè wọ́n di 4 Aṣíwájú Mùsùlùmí of Ọ̀yọ́ state wọ́n di 5 ẹ̀yìn Barrister W.O. Lawal wọ́n di 6 àwọn Muslim community wọ́n di 7 àwọn Nakomio coordinator àtàwọn jàmáà bíi 4 ó di mélòó ká kó wọn pọ̀ ó di wọ́n ti lọ bíi 8 bẹ́yẹn wọ́n wá mọ̀ọ́mọ̀ pé Saheed Shittu wípé kó lè wá kán lè sọ̀rọ̀ yẹn lásọyé kó lè bẹ̀ ọ́ ọmọdé náà ní bí àgbàlagbà wọ́n wá pè Malam Yusuf àwọn méjèèjì wá níwà wípé kí ọ̀rọ̀ lè tán nígbà Ọlọ́run ti ní faslihu bayna akhawaykum ìjókòó yẹn wá jẹ́ ìjókòó ti mutawassit ó jẹ́ majlisu mutawassit nítorí kọ́rọ̀ kálàáfíà ó lè jọba wallahi intention gbogbo àwọn ẹni rẹ̀ yẹn nítorí kálàáfíà ó lè wà ó dẹ̀ kọ̀ ìwọ nìkan ló wà ìwọ nìkan ni takaburu ń dà láàmú ó jọra rẹ lójú òun ríra rẹ lókè ara rẹ orí náà ríra rẹ torí pé ọmọ yìí káwọn àgbàlagbà ó pé èèyàn kò sí takaburu kò sí gàrú tó kéèyàn máa ronú àti bọ́lọ́hún kẹ́gbẹ́ kó rò pọ̀ Ọlọ́run láyàfi wallahi tallahi ó burú pọ̀ kí ló fà á ọwọ́ à ń sọ̀rọ̀ ó tún wá ń blaspheme àwọn èèyàn yẹn ó tún wá ń pe Yusuf ọwọ́ à ń pè lẹ́yìn tí ń takò ṣó tún fẹ́ dá wàhálà lẹ̀ láàrin Yusuf àtàwọn Christian ni àwọn Christian gan ọba Yusuf jà ẹni tẹ́mi ẹ̀ rọ̀ nígbà Islam lára rẹ̀ ẹni tó lóun fẹ́ di mùsùlùmí ìní di mùsùlùmí lọ́rẹ̀ Ọlọ́run ní la ikraha fi ddin ó ní qad tabayyana rushdi minal ghayy Olúwa ní ẹ má fi pamọ́ ní sínú ẹ̀sìn àwọn tí wọ́n ń gbé Islam nígbẹ̀fẹ́ ó tún kó wàhálà sẹ́mi àwọn Christian sáwọn Christian àtàwọn oníṣẹ̀ṣe ọ̀nà ní kọ́ ọmọ wàkíwà ni sáwọn náà ní kó máa lo ìsẹ̀mí báwọn ni
kí ló dé tó tún lẹ́kọ̀ọ́ máwọn ẹni ẹlẹ́ni nígbà tó di ìmáàmù tó jọ̀gá gbogbo pírẹsidẹ́ǹtì gbogbo àwa mùsùlùmí lọ́yọ̀ state tí wọ́n pè ẹ́ tó ignore call wọn tí pípẹ́ wọn ò nítumọ̀ sí ẹ tó ti rò lẹ́mìí pé kò sí àgbàlagbà kankan tó lè bẹ́ẹ̀ wí tó ti rò pé ò lóníbàáwí ọ̀láláyàfi tó ti rò bẹ́ẹ̀ odidi àwọn èèyàn yẹn pẹ̀lú personality wọn pẹ̀lú personality àwọn èèyàn yẹn nínú ayé ọwọ́ àbọ̀ sí orí social media ó wà fabricate ọ̀rọ̀ kí ló fà á kí ló dé tó jẹ́ pé àwọn tí ò sí ìdáyà lára wọn ni wọ́n jí onímọ̀ràn rẹ̀ wáì tó jẹ́ pé àwọn olórí ibu ni wọ́n ń bọ̀ wọ́ ṣèmọ̀ràn wáì tó jẹ́ pé àwọn tí wọ́n ti ọ̀tún kò parun òun ni wọ́n ń ṣe ìmọ̀ràn fún wọn kí ló dé ó lo alukur'an ọgbàgbé àyà Qur'an tó ní summa awrasna alkitaba summa awrasna alkitaba ó ní summa bẹ́ẹ̀ náà ni ẹtì ẹ̀bá mo ti rántí àyà yẹn darí láàárọ̀ yìí ó ní wa minhum zalimun li nafsihi àwọn kan wà nínú ayé tó jẹ́ pé ìṣẹ̀mí wọn nínú ayé wọ́n bora wọn sí ni kí ló dé tó tirẹ̀ bọnú àwọn alábòsí wáì tó ní istiqama kí ló dé tó dúró déédéé mo lè bẹ́ẹ̀ sọ nítorí pé mi ò bá ọ jàjà kí nǹkan ó ṣe ọ́ èmi ò bá ọ jàjà mùsíbà o ntọ́ wù níwà tó jẹ́ ìwà àìmọ̀kan òun ni mò ń try láti correct wípé ntọ́ ṣe yẹn ó kéré sí ó kéré pọ̀ sí kò sọ pé èmi ọba mi lẹ́nu dáwà ni àwọn tó ní ìtumọ̀ láyé ló bí mi ọba mi nù sí alálàájì ni gbogbo nǹkan lọ́ba mi nù ẹ̀ nítorí pé mo jóbìnrin ó fún àwọn pé torí pé onítàkábùrù torí pé onígàrú ọjọ́ra rẹ lójú ló fi wá ní god láti wò yí pé ó dáa náà o sí àwọn tó ń pè wọn sáwọn ni wọ́n rán ọ máa padà sẹ́ǹdì kíní ẹ̀yìn tó mú wá láti kóòtù tó lọ gbà ńlọrin sí Ìlọrin náà bí ẹ sí so kọ́lé sí Ìlọrin ṣé Ìlọrin lèmi àti ẹ ti jọ ń lò sẹ́ni kí ló dé tó wá ronú pé ká mú bench warrant wá láti Ìlọrin ìwọ ló sì ṣẹ̀ ajẹ̀bi mọ́mọ̀ tí kógun jàlú ó náà ló fi ń kógun jàlú torí ipò jẹ̀bi ó mọ̀ pé ó jẹ̀bi lẹ́yìn náà èmi ẹ ṣe mùnáfìkì èmi kì í ṣalábòsí èmi ò ní parọ́ títí tí ní ègbó tí ní ètò tí ní èlò ọbọ lọ́hun tó ní mí wàláhì mi ní parọ́ ibi tí àwọn ẹni ibi ti wá Ọlọ́run nìkan lọ́mọ tó bá jẹ́ ìǹkí ààrẹ yóò máa ṣàfihàn inú ẹ èmi mọ̀ pọ́wọ́ ọ̀tá ò ní tẹ̀mí ọlọ́nàb Muhammad Ọlọ́run wọlá pé nù tí máa wò mọ́ ìdálá aláyé òun là ṣe pamọ́ rẹ̀ Ọlọ́run wò mí o ṣàánú mi o mo jẹ́ ń rà padà sí ibú o ṣe mí lẹ́yìn tí ó máa ní àṣepamọ́ rẹ̀ ní jòjúmọ́ ọlọ́ọ̀rẹ́ rẹ̀ ti ṣe Muhammad lẹ́yìn náà ń tó ń fún àwọn ajá rẹ̀ yẹn wípé kí wọ́n máa wí tí wọ́n náà tún bá wọn repeat tó ń pé wọ́n gbà mí níbo ló ti gbà mí ẹni tó wá sanwó hajj àti kọ tíkẹ́ẹ̀tì àti ṣètò visa owó wọn lé gbogbo àwọn tó kù sanwó òun kọ̀ ó lóun ò sanwó ìgbà tí ò sanwó ọ̀rọ̀ dọ̀rọ̀ police station ó ṣe kò ń gẹ́rìn yẹn ìwọ náà wo bó ṣe fabricate ọ̀rọ̀ ìgbà tó wá ń sọ yẹn ní 2023 tẹ́rù Ọlọ́run kan gbé mi ní 125 million lọ tí mo padà ná 360 million sí wọ́n ló bá mi san ni owó tí mo fi tètè kó àwọn alálàájì lọ ṣé wọ́n ló kó lẹ̀ fún mi ni ìwọ mọ̀ pé kọ̀rọ̀ ẹ̀dá lọ́lọ́run fi máa san ẹ̀dá lẹ́san bí challenges bá dé bá mi wò bá dé bí ẹ̀dá bá ṣe ṣe kọ̀rọ̀ rẹ̀ òun lè san tọ́lọ́run san ẹ̀dá yẹn ọwọ́ àlẹ́kọ̀ọ́ mọ́gbá òun lẹ́kọ̀ọ́ máa wo ó tún fẹ́ bá àárín Yusuf àtàwọn Christian jẹ́ ó tún wá mọ̀ọ́mọ̀ pé Saheed lórúkọ burúkú nítorí ipá ní kó wá bẹ̀ ọ́ sọ fẹ́ dọ́lọ́run ni kí ló dé tọ́ba tó dá ẹ tí ò nítumọ̀ kankan sí ẹ wáì tó ti ẹ̀rù pé nàtíjà ń bẹ lọ́dọ̀ rẹ̀ nínú gbogbo ayé nígbà tí Saheed ń búlì gbogbo ayé tí ń búlì àwọn èèyàn àwọn ọ̀rọ̀ kan bẹ tọ́mọ yẹn sọ tó jẹ́ correction náà tó tún nǹkan ṣe òun làwọn mushrik òun làwọn àfẹ́ ẹlẹ́bọ
àwọn kan bẹ tó jẹ́ wípé ọ̀rọ̀ yẹn tí ọmọ yẹn sọ lásìkò tí ń sọ̀rọ̀ yẹn wàláì tó tún nǹkan ṣe nítorí pé àwọn kan jáwọ́ wọ́n ní ọ̀rọ̀ táwọn sọ àwọn kò jẹ wọ́n làwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ ẹbọ ọmọ yẹn ló pe kálukú sákèsí ẹ̀ ọkàn nìyẹn èyí tó sì ṣe tó jẹ́ irọ́ ó jáde ó dìbọ́ǹkì ẹ̀ kí la fẹ́ kó ṣe Wàsíù tó pa Sayyidina Hamza lógun Uhud ńkọ́ ọgbàgbé tójú ànábì kan ní Tọ́ìfù ni ọgbàgbé táwọn Christian náà ni o àwọn àfáà pad tí wọ́n fojú ànábì rí lọ nígbà tó ń lọ hijira tó ń ti bẹ́ẹ̀ Ọlọ́run ò bínú ànábì ò bínú Ọlọ́run fúnra ẹ̀ gan fẹ́ bínú tó sọ fún ànábì pé kí ni kí n ṣe ó sọ fólúwa rẹ̀ ó ní má ṣe nǹkan kan fún wọn gbà nìyẹn àwọn àrọmọdọ́mọ wọn gbà sáwọn ará Tọ́ìfù wá padà di mùmínì ni ìgbà tá ànábì ń bínú ní Tọ́ìfù ọba tó dá sọ wípé ṣe sùúrù ó bẹ̀ mí ní ìjọ ní Tọ́ìfù èmi náà bẹ̀ ọ́ lónìí ní Madina lójú ogun Uhud Sayyidina Hamza tí wọ́n pa yẹn tó bá fẹ́ pààyàn díẹ̀ nìkan ló pàdé àti pé kó má pààyàn ní òjò orí ayé àti tàlìkìyámọ̀ fún ẹ ànábì ò pẹ́ nìkan kan dì ẹni tó pa Sayyidina Hamza yẹn tí ṣe Wàsíù ó padà gba Islam ẹni kó lè ọ̀sá ó ti sá ẹni ọ̀dà tọwọ́ ẹ̀ lé ọ̀dà lẹ́sẹ̀ fẹ́ kí ló tún ṣẹlẹ̀ arákùnrin yìí nígbà wọ́n pè yìí tá a pè yìí kò sí ní Nàìjíríà ó sáré travel wá ní láti UK bákan náà Malam Yusuf ní lecture pẹ̀lú àwọn lawyers ní Abuja ó lóun wọ mọ́tò wọn máa bọ̀ àwọn méjèèjì sì wá àti gbogbo àwọn ẹni rẹ̀ tí mo kálẹ̀ yẹn èèyàn tí ń bẹ́lẹ̀ bàbá ìmáàmù tó 50 ìwọ nìkan lọ́wọ́ máa wà ìwọ nìkan yàtọ̀ sí ọmọ olórí ibú ọmọ ìran kíran tó ránṣẹ́ yẹn tí ń ṣe ìpèlé àwọn tó bí gbogbo bàbá bẹ́ẹ̀ láì sáwọn bàbá wa ìmáàmù orí pé ò ní contribution rẹ̀ nínú ẹ̀sìn orí pé wọ́n gan ló ń bẹ̀sìn jẹ́ ó tún ti wá dìre ó ti ní trauma ó ti dìre ó ti ń fò náà ó ti ń fò fence àwọn ráì orí náà rọwọ́ ń bì kankan àfọ̀dọ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ àtàwọn Christian orí kò ṣe dáadáa bẹ́ẹ̀ ọmọ pé ó ti ń sọ fáwọn èèyàn pé ò ní kọ̀rọ̀ tó dáa ni àpèjúwe tó ń ṣe fáwọn èèyàn nìyẹn ó dúró déédéé nìyẹn ọlọ́ni innal ladina qalu rabbuna Allah ó ní summa istaqamu tatanazzalu alayhimul malaika alla takhafu wa la tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun ní gbogbo náà ọmọ pé ntọ́lọ́ ń fi máa ṣàánú ẹrú bí kọ̀rọ̀ ẹrú bá ṣe rí ni ọmọ pé ntọ́lọ́ ń fi ṣàánú ẹrú ṣé kò yé wọ pé nìkan kan ò lè kú tásìkò pé èèyàn ọba tó ni kò sẹ́ni ó lè kú tásìkò rí ọba tó wàláhì tàláhì òdodo bẹ nìyẹn aburú tẹ̀yìn rò yẹn kò ní ṣẹ Ọlọ́run wo láwọn ẹni rẹ̀ yóò wọ láwọn àgbàlagbà yóò wọ Ànábì wa Muhammad yóò wọ lá gbogbo àwọn wòlíì gbogbo anbiya wal mursalin tí wọ́n jí sí Ọlọ́run tí wọ́n balaga risala Ọlọ́run ní jẹ́ kí mọ̀ràn yín láburú kò ní ṣẹ lórí mi ọlá Ànábì Muhammad Ọlọ́run wọlá pé kọ̀rọ̀ ní fi máa san ẹrú lẹ́san ẹ ní àwọn hujja tó pọ̀ mọ́ nígbà tẹ́ máa mú àwọn àdánwò wá yàtọ̀ sí ẹ̀ tẹ́ mú wá lọ́dọ̀ ti bàbá Fàyímà láìpẹ́ yìí ni mo tún wo bàbá Istijaba èmi bàbá Istijaba lè show picture rẹ̀ yẹn táwọn èèyàn bá mọ̀ bàbá Istijaba ìwọ náà ni ìwọ ni genesis of sayia ìwọ ni genesis of problem ìwọ náà lọ rán àwọn ọmọ aláburú yẹn wípé kí wọ́n máa ṣe ó dẹ̀ ń pèrè ẹni dáyín atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun láàyè mi fúnra Ọlọ́run ló sọ yí pé àwọn munafiki idha laqul ladina amanu qalu amanna wa idha khalaw ila ash-shayatin qalu inna ma'akum innama nahnu mustahzi'un Ọlọ́run ni Allahu yastahzi'u bihim wa yamudduhum fi tughyanihim ya'mahun Ọlọ́run mọ̀ wí pé innahu innaka mina taghi Ọlọ́run náà mọ̀ pé you are a pretender who can pretend you are nothing agbáfìfo ní ẹ ò ní ẹnì kankan ọ̀làláyàfi
àṣé wọ́n lè wà ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àtàwọn Christian nígbà tó fa àwọn ẹni rélẹ̀ àwọn àfá àgbà nínú ayé àánú ẹ̀ ń ṣe mí ló jẹ́ ń wí pé ṣé kí wọ́n á torí ipá ń jà kí n má lè bó sòótọ́ ọ̀rọ̀ ni wàláì mi lè torí ẹ̀ torí pé mi ìfẹ́ kọ́ rá sínú mùsíbà mi ìfẹ́ kọ́ jẹ́ ọmọ iná tàlìjẹ́nà yálò o ti ń wọ ọmọ iná tàlìjẹ́nà yálò kódà o ti ń bọ́nu ná kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́ kí ló ń jó ẹ lówó tó fi jólẹ̀ kí ló fẹ́ gbà ṣe bíbẹ́ mi àti ẹ ṣe ń jàun opportunity tó ga ni wípé mo rí ọ nílé Sheikh Muhyiddin mo kí ẹ ọ̀pọ̀ nǹkan wọn náà ló tún jẹ̀bi mo tún wá kí ẹ kí ló rò pọ̀ jẹ́ kí ni màá gbà lọ́wọ́ rẹ ìwọ lọ gba ẹgbẹ̀rún nǹkan lọ́wọ́ mi wallahi tallahi kọ́ mọ̀ ṣàfihàn ẹ̀ kọ́ mọ̀ ṣàfihàn èmi náà àtọba tó jọ dá wa kọ́ mọ̀ ṣàfihàn èmi náà nínú ẹ̀ ní àsìkò tí wọ́n gbé ọmọ rẹ lọ ṣó mọ contribution mi tó ní agbára jù tí wọ́n gan mọ̀ sọ lálẹ́ ẹjọ́ tó kọ̀ láti wọ́n kó àwọn ọmọ rẹ lẹ̀ fúnra ara rẹ ló pe mí oníkàfílà oní àwọn kidnapper ní kí n pè ọ́ wípé àwọn gbọ́ program ẹ àwọn dẹ̀ ń sun ẹkún àwọn ọkọ̀ ọmọ ẹlẹ́ ń dájí kí ló wá dé tó ń ṣe kí ló dé tó di kèfèrí why tó fẹ́ di kèfèrí kìí ṣe gbogbo ẹni tí ò kírun kèfèrí yarifuna ni'matallahi thumma yunkiruna ẹni tó lọ ń fún ní ìrọ̀ra tí ń fa ìmọ̀re san orí kèfèrí ni kí ló wá dé kí ni tó rò pọ̀ fẹ́ láyé tó wà ń fabricate ọ̀rọ̀ tó wà ń parọ́ máwọn ẹni ẹlẹ́ni ìmí tí Saidi bójú mo ní mo fílẹ̀ ẹbí wo sì máa bẹ́jọ́ rẹ lọ ní kóòtù ó tún wá pè ọ́ wọ́n tún wá bẹ̀ ọ́ ọmọ tó jẹ́ pé wọ́n tẹ̀ mọ́lẹ̀ Saidi tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ ní zone 2 simply because of you ó wà lórí ìdọ̀bálẹ̀ wọ́n wà ń tẹ̀ mọ́lẹ̀ ó wà ń gbé ọkọ ẹ má bínú sá ọmọ pé bí ẹ̀bẹ̀ bá tá àbùkù ní kù ni àwọn tó ń fọ̀rọ̀ lọ yẹn wọ́n kàn jẹ́ kó máa jìn sínú àbùkù ni mùsùlùmí máa jẹ́ kọ́rọ̀ òfúyẹ́ ni Olúwa ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ó ní liman kana yarju Allaha wal yawmil akhir wa dhakara Allaha kathira ẹ wá pèjúwe tá nàbì jẹ́ láyé ẹ wo yí àwọn èèyàn tí ẹ bá nàbì sọ̀tá láyé gbogbo wọn ni ẹ máa gba Islam kan tó kúrò láyé àwọn kan máa ń bẹ tẹ́ pé dáadáa àwọn nìkan wọn dé sọ́dọ̀ àdábì wọn mọ́ torí ẹgbẹ̀sìn lọ́wọ́ ẹ àmọ́ ìwà nàbì wù wọ́n dáadáa rẹ̀ wù wọ́n appreciate ìwà tọ́lọ́wọ́n bá fà nàbì Muhammad ṣùgbọ́n wọn gba Islam jọba mọ́ǹkì wá ṣùgbọ́n wọn gba Islam lọ́wọ́ ẹ̀ wọ́n sì jọ lo ayé ní ọ̀pọ̀lọpọ̀ náà tí ẹ jọ lo ìsẹ̀mí ní ìgboro Medina tó jẹ́ pé wọn gba Islam wọ́n sì bá nàbì lò sẹ̀mí àlàáfíà kí wọ́n lápèjúwe pọ̀ ọjà àfà o nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ olórin àwọn tó jẹ́ ipa fẹ̀mí sí pé olórin ni wọ́n tí wọ́n bí ọmọ tí wọ́n rọ́mọ tọ́ sójú ọ̀nà ẹ̀sìn tí wọ́n bí ọmọ tán àmọ́ wọ́n wúlò tán àmọ́ wọ́n jẹ́ èèyàn tán àmọ́ wọ́n sì ń di mùsùlùmí tí Islam wọn wà sábẹ̀t kí ni ìsúnmọ́ pọ̀ wá jẹ́ àfà nígbà tá a bá ní àpèjúwe eré tọ́mọ ẹni lè wò lọ́dọ̀ ẹni táwọn alábàágbé ẹni lè wò wá ṣe investigation nípa mi lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ mi lọ́dọ̀ wọn tẹ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi wàláhì mi ò kí ń sá dáa níta mọ́ dáa nílé máa ti dáa nílé gan torí mo mọ̀ pọ̀ ga sàárà lè tá a bá ṣe nínú ilé mo wúlò fáwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi púpọ̀ jù Ọlọ́run bá ṣàánú mi gan ni èmi èfi ìyà jẹ òṣìṣẹ́ ẹnìkan kan ò lè bá mi ṣiṣẹ́ tí wọ́n bá lọ wọ́n máa padà sunkún ní wọ́n padà máa banújẹ́ dé ni bí ẹjọ́ àmùdírà àwọn ọmọ màá nígbà tí ì ṣe pé mi pẹ̀lú ń ṣe life contract ẹ fẹ́ bá mi ṣiṣẹ́ wọ́n bá tún bẹ̀bẹ̀ pọ́n fẹ́ padà ẹnu iṣẹ́ ìwà wo ni mò ń wù tí mo wù wọ́n bẹ́ẹ̀ yẹn irú dáadáa wo ni mò ń ṣe tí mo wù wọ́n bẹ́ẹ̀ yẹn bọ́rọ̀ bá dé stage kẹ̀yìn a máa sọ àwọn àgbàlagbà wọn a ní èèyàn gbókèrè níyì ìsúnmọ́ ni là á mọ̀ ṣe ẹni ó dé take it easy àwọn ẹni rẹ̀ ń bẹ bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ẹ jẹ́ ní àlùbáríkà òun náà ni wọ́n ti bì ọ́ títí lórí ọ̀rọ̀ Saidi Shittu yìí bàbá àlùbáríkà tó sí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n náà sọ fún mi ipe máa sponsor program ẹ̀ ìmọ̀ gbé owó tó tóbi fún ẹ ibi bàbá yẹn bẹ́ẹ̀ títí ó tún gbà náà kí ló dé
ẹnìkan ò lè dọlọ́hun ní àná tí Saheed tún bínú mo tún bu ipe mo bínú kí ló dé tó fi ń ṣe báyìí wọ́n náà wọ̀rọ̀ tó sọ bó ṣe wọ expensive tó ìwọ gẹ́gẹ́ bí àgbàlagbà eléyìí wá ń jẹ́ kó máa fi àwọn àṣìṣe yẹn ó wá fi yẹpẹrẹ ara rẹ nítorí kíni kí là mú èmi dúpẹ́ fọ́lọ́run ọba tó ní mí wípé kò jẹ́ kọ́wọ́ ọ̀tọ̀ tẹ̀ mí gbogbo gbìyànjú àwọn tí wọ́n ń tẹ̀lé wa nítorí kán lè bá wá sí Owners Corner ọmọ olóríire tó ń drive mi ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ ọlọ́run ṣàánú mi àti ẹ̀dúpẹ́ fọ́lọ́run náà tí ó sáwọn kan tí wọ́n tún rán pé wọ́n wà níwájú walillahi alhamd adúpẹ́ tọ́lọ́run yọ wá kúrò nínú mùsíbà yẹn ẹnìkan ò pẹ́ nìkan ni ẹni ó sábúrú mọ́rẹ́ ẹ̀ ẹni tí ó sọ fún ní wí ní wá àwa sì bọ́lọ̀ ń dúró torí man yatawakkal ala Allahi fahuwa hasbuh wọ́n ń pariwo ìwọ ló ṣe ìwọ ló mọ̀ ìwọ ló là ìwọ kí ló ṣe kí ni tó ṣe náà ní àwa tá a wà ní ojú ọ̀nà hajj tá a wà ní airport tó wọ́n àdírẹ́sì wọn bá àwọn èèyàn díẹ̀ tó kó lọ tó ní bí kàfílà ṣe wà yẹn bẹ́rù rẹ̀ ṣe pọ̀ tó ikú síbi kankan tí wọ́n ń lọ ó tún parọ́ fáwọn èrò ọ̀njọ́ náà ó ní kíni ó ní tó jẹ́ ọ̀kan ó ló ti náwó alálàájì tán nígbà ọlọ́wọ́n bá sì rí kọ̀rọ̀ mi ibẹ̀ náà lọ wá ó ní 50 million ó ní 60 million ó ní 70 million ó ní 20 million ibẹ̀ náà wọ́n ti dáwọ́ yẹn jọ tówó yẹn fi padà gbé 360 million tí mi ra tíkẹ́ẹ̀tì fáwọn èrò mi mo padà fẹ́ ọ àtàwọn èrò rẹ padà sí airport ni ọ̀ràn tí pé ó bá mi ní Mẹ́kà lọ́dún yẹn ọ̀ràn tí pé wọn náà débẹ̀ ó ní wàláì wòlíì ni ọ̀ràn tí pé ó confam ẹ̀ ọ confam Ọlọ́run bá ń pẹ̀lú mi gan Ọlọ́run dẹ̀ bá mi san gbogbo owó yẹn alhamdulillah ọba tó ní ṣàánú mi gan Ọlọ́run pẹ̀lú mi gan Ọlọ́run ò padà rárá kí wá ní èyàn ra nǹkan 2.5 million ọ̀sán kò sanwó tó kù bóyá ẹjọ́ plan ẹ̀ náà ni ta ló mọ̀ èyí ló wà ń gbèrú ẹ wà ń fabricate gbogbo rọ́ wọ́n tún wá pè ọ́ fún Sólẹ́hù fún Islah ìwọ ní rárá ìwọ náà wo àwọn ọ̀rọ̀ kèfèrí tó ń sọ ìwọ lè jókòó ń bi kàfílà bá jókòó sí wá padà mọ́ jókòó táwọn olórí ibú náà tó bá kọ̀ tó lónìí jókòó táwọn ẹni rẹ̀ ọ wà lẹ́kọ̀ọ́ mọ́gbọ́ wà lẹ́kọ̀ọ́ máa wo ebe mi àti aṣíwájú mùsùlùmí of Ọ̀yọ́ state ṣe bá jàrí ajá tí inú bí mi gan tí mo tún borí afẹ́fẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ní bínú láfẹ́fẹ́ aṣíwájú ẹ̀ ní nájà àbànújẹ́ ó wá dìgbà tí bàbá Oyèládé kú gbogbo wọn ti wà ń bẹ̀ bí tọ́jú Aláàjì Muyideen náà ni o aṣíwájú mo wá rí aṣíwájú bá dìde Ummul Muminat ọmọ ìyá mi dé àǹtí mi dé Ummul Muminat àwọn méjèèjì kan bu ẹ̀rín ọba fà mí báyìí ọba mú mi báyìí ó ní sáwà lọ wo bàbá rẹ kí wọ́n tó gbé bàbá lẹ̀ wá lọ wo bàbá rẹ kí wọ́n tó gbé bàbá lẹ̀ aṣíwájú tí èso ní kéwú ẹ sì wo bíjà wa ṣe lágbára tó ìjà wa lágbára débi pé àwọn ọ̀tá wọbẹ̀ àwọn ọ̀tá ṣèbàjẹ́ àwọn ọ̀tá ṣèbàjẹ́ aṣíwájú fún mi rẹ́gẹ́dẹ́ àwọn èèyàn míì náà lọ ṣèbàjẹ́ mi fáṣáájú aṣíwájú ò mọ̀ ró aṣíwájú fà mí báyìí ni Ummul Muminat mọ̀sánì ọ̀sà fún mi lówó àbá buẹ́ẹ̀nì nítorí pé wọ́n lo lówó aládìmọ̀ngìrì lè ní wọ́n bá fà mí lọ bí tán tẹ́ ọba Oyèládé sí mo bá ṣàdúrà fún bàbá Oyèládé mo bá kúrò ń bẹ̀ bí ìjà wa mọ̀ ṣe tán mọ̀ ní ẹnì kankan ọmọ bá wa já dá sí èmi àtàjíṣíwájú mùsùlùmí of Ọ̀yọ́ state ẹnì kankan ò bá wa dá sí ẹnì kankan ò pè wá jókòó ẹnì kankan ò pè kẹ́nì kankan ọmọ bínú àwa méjèèjì la parú ẹ̀ irú opportunity yẹn ni wọ́n ní nílé Sheikh Muyideen Ajani Bello tí wọ́n sọ pé ò ní kí mẹtálíkì àmọ́ fi dé àfi tí ẹ bá ń kíra lọ́run lókù ìwọ náà wo ìyàtọ̀ bẹ́ẹ̀ sórí pé wọ́n ti bọ́ sí ipò àwọn aláìmọ̀kan sórí pé ó ti bọ́ sípò àwọn aláìmọ̀kan aṣíwájú ti wá padà wá bọ́ sípò àwọn onímímọ̀ ẹ̀yin náà ẹ wo nǹkan yẹn èmi ẹ fẹ́ káwọn èèyàn torí pé bóyá nítorí pé mo kéré lẹ̀ káwọn èèyàn fẹ́ cheat mi ọmọ pé mi ní gbà you know me mo lè kéré nílẹ̀
mi kéré lọ́jọ́ orí, mi kéré nínú dáwà, mi kéré nínú bíbí, mi kéré nínú àpọ́nlé, mi sì kéré nínú kéèyàn ó jẹ́yàn láwùjọ. O lè máa wò mí lọ́kàn kó máa wò pé àṣekàfílà àṣe ó tiẹ̀ àṣótiẹ̀ àṣe báyìí ló tiẹ̀ ṣe kúrú. Mo lè kúrú bẹ́ẹ̀ o, kíkéré labẹ́rẹ́ kéré kìí ṣe mímì fàdíẹ̀. Èyí tí mo fẹ́ lò ń bẹ́ẹ̀ fún sọ́mùrì gbogbo ẹ̀ ò ní pé Taofeek astagfirullah ní ti ẹ̀dákọ̀ rẹ̀ ọmọ Ọ̀yọ́ taqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun. Bẹ̀rù Ọlọ́run ní ti ìbẹ̀rù gá, ó sì gbọ́dọ̀ kú àfi kó jẹ́ mùsùlùmí. Try kó ní istiqama, yé lẹ́kọ̀ọ́ mọ́ kó olóko mọ́. Bẹ̀rù Ọlọ́run o, bẹ̀rù Ọlọ́run o, bẹ̀rù Ọlọ́run o, nítorí Ọlọ́run tá lọ fún lábọ̀. Ẹni tí ń tún ẹ̀sìn ṣe ọmọ rẹ̀ Ọlọ́run mọ̀, ẹni tí ń bẹ̀sìn jẹ́ ọmọ ara rẹ̀ Ọlọ́run mọ̀. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa, ó kàn astaghfirullah alazim. Eléyìí ni nǹkan tí mo fẹ́ sọ fún wa kó bá